وشق له من اسمه ليجله وذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد ولد الهدى فالكائنات ضياء وفوه الزمان تبسم وثناء وفوه الزمان تبسم وثناء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه أدوك فون ولون أترو كي أترو فون النبي محمد صلى الله عليه وسلم إكي ولون ولون كما بان النبي àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtàwọn tábì'ún tí wọ́n kí lọ́dọ̀ àwọn sàhábé àtàwọn tábì'ú tábì'ín tí wọ́n kí lọ́dọ̀ àwọn tábì'ún àtàwọn àfáà tán kí lọ́dọ̀ àwọn tábì'ú tábì'ín àtàwọn òbí wa tán wà lọ lè kí ó àtàwọn náà tá farabalẹ̀ kí lọ́dọ̀ àwọn àfáà àti gbogbo ojú tó ń wò mí lápapọ̀ mú kí ẹ̀yin ọmọ ìyá mi all over the world gbogbo tẹ́ tí ń wò mí kí ọlọ́run kó mọ́ bá gbogbo yín. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó di pé yẹn wọnú ọ̀rọ̀ nípa ẹ̀ àbí tí yẹn bá jáde tán èyàn ó pa béèrè question kan lọ́wọ́ ara ẹ̀ pé kí ló fà á tọ́lọ́run fi fẹ́ràn Ànábì tó tó bá wọn, kí ló fà á tó fi jẹ́ pé wọn ò ní ṣílẹ̀kùn àlìjánnà fẹ́ni kankan ṣáwájú àná Muhammad sallallahu alayhi wa sallam, kí ló fà á tọ́lọ́run fi ní kó jẹ́ akẹ́yìndégbẹ̀gbọ́n tó sì máa ju àwọn yòókù lọ. Ánsà tẹ́ padà rí fún ni pé ó kàn wù Ọlọ́run bẹ́ẹ̀ náà ni. So ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn pé gbogbo ohun tọ́lọ́run bá fẹ́ sọ̀yàn dá ó kàn wù Ọlọ́run ni. Kò ń ṣe pé bàbá Ànábì ló ṣiṣẹ́ kan síwájú Ọlọ́run àbí ìyá Ànábì ló ṣiṣẹ́ kan síwájú Ọlọ́run àbá Ànábì gan fúnra ẹ̀ ní àdúrà rẹ̀ wá pọ̀ ju ẹgbẹ́ lọ tó fi wá dérú lẹ́vù tọ́lọ́run fi sí yẹn. Ọlọ́run ó kàn wù Ọlọ́run bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run ti sọ fún wa náà Al-Qur'ani pé yakhtaru ma yasha. Ọlọ́run ní kàn máa ń distinguish ẹni tó bá wù èmi Ọlọ́run, yóò kàn wà distinct láàrin àwọn ìyókù rẹ̀. Ẹlẹ́jọ́ máa ṣayé bákan náà, kẹjọ kẹ́kọ̀ọ́ bákan náà, ọ̀tọ̀ níbẹ̀ tíjọ lò. Ẹgbọ́n tí ń bí àwọn ànábì bọ̀ látòrí Adam thousands of years kó tó wá di pé wọ́n bí ànábì Isa àtàná Muhammad sallallahu alayhi wa sallam. Interval tó wà láàrin Isa àti Muhammad gan about 600 years ni. Ọlọ́run wá ní Muhammad, I will make you the seal of all prophets. Ìwọ ló máa jẹ́ akẹ́yìndégbẹ̀gbọ́n táà ní dá nábì mímọ́ lẹ́yìn rẹ̀. So ẹ̀kọ́ àkọ́kọ́ lára náà Muhammad ni pé ntọ́lọ́run bá fẹ́ kí èèyàn dá lèèyàn ó dá, láì ṣe pé èèyàn gbìyànjú àbẹ́yàn ṣọ̀lẹ. Ọmọ ìyá mi, who is Muhammad sallallahu alayhi wa sallam? Ta ní jẹ́ ànábì gan? Ànábì lẹni tó ṣe pé bọ́n ṣe bí mi náà ṣe bí òun náà. Wọn ò bí ànábì ní bíbí tó yàtọ̀, wọn ò bí látẹnu, wọn ò bí látẹ̀yìn, wọn ò bí látorí. Bóbìnrin ṣe máa lóyún náà ṣe lóyún ẹ̀. Ọkùnrin ló súnmọ́ obìnrin, ọkùnrin yẹn jẹ́ Abdullah, obìnrin yẹn jẹ́ Amina. Wọ́n dẹ̀ lóyún, Ọlọ́run dẹ̀ ń develop, ó ń grow, oyún yẹn ń grow títí tọ́lọ́run fi sọ́dà tó fẹ́ dà, wọ́n dẹ̀ bí sáyé. Àmọ́ bíbí tán bí ànábì sáyé, àwọn ìràwọ̀ kan jábọ́ níjọ́ náà, àwọn agbára ayé kan wọmi níjọ́ náà, àwọn òṣìṣẹ́ ibi láyé kan laná níjọ́ náà tí fi ń jẹ́ ohun àmì wípé ẹlòmíì ti dé tí ó take charge, tí ó gbàjọba. So ẹnìkan kú fẹ́nìkan, ẹnìkan fi débẹ̀. Àmókùnkùn ní máa ń kú fún mọ́lẹ̀. Laqad jaa al-haqqu qul jaa al-haqqu. Sọ fún wọn ìdáná nábì pé òdodo ti dé o. Wa zahaqa al-batil. Ẹ̀yin tẹ́ ń tajà òkùnkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, expiry date yín náà ti dé. Inna al-batila kana zahuqa. Gbogbo tí ń jẹ́ irọ́ ti wọ́ mi látòní lọ. So ànábì jẹ́ eye opener fún àwọn tí wọ́n ti wà nínú captivity. Ó jẹ́ ẹni tó là wá lójú nígbà tá a ti wà nínú ìdẹ̀kùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó sọ fáwọn tán ṣòwò oko ẹrú pé kò sọ́nà ń bẹ̀ bá a ṣe bẹ́rù lábọ́ mọ́. Ẹrú náà ní bàbá ọ̀nà lójìn. Ànábì gba àwọn èèyàn lẹ̀. Àwọn òun náà kó ayé lẹ́rú, àwọn náà làwọn ẹlẹ́bọ tó ṣe pé ní
wọ́n jẹ́ kó yé oníkálukú pé èmi tí ń ṣe sìná ìwọ náà tí wọ́n náà ń ṣe sìná ṣé èmi ní wàá pọ̀ lọ́hùn ìwọ náà lọ́pọ̀ lọ́hùn tọ́lọ́hùn wàá dá ọ lóhùn ṣe jẹ́ ká lo nǹkan míì tí ò ṣe sìná rí ní íméjì àwọn ọmọ ènìyàn wọ́n á gbẹ́ ère olójú ó lápá ó lẹ́sẹ̀ ó lábẹ́ wọ́n á ní sọ̀rọ̀ ojú rẹ̀ yìí kò fi wò kú orí ọwọ́ yìí kò fi ṣe ní tí ò darí abẹ́ yìí kò fi ṣe ní tí ò darí òun ni ká máa bá sọ̀rọ̀ kóhun máa bá wa bọ́lọ́hùn sọ̀rọ̀ ọlọ́run máa wọlá kóhun ò ṣe kankan rí láì dáa ṣé sì máa dá wa lóhùn ibi tẹ́bọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. So ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú bẹ̀ ni pé inferiority complex tó bá wà lára àyàn téèyàn bá ń wò pé I'm not good, I'm not worthy of this, pé lẹ́tọ̀ọ́ sí ìyàwó padà jẹyàn èyàn ó padà wá máa jẹ́ ọmọ lẹ́yìn ẹni tí ò tẹ̀ lẹ́tọ̀ọ́ rárá ẹni tí ò tó yàn rárá. You try it, believe in yourself. Ànábì ló kọ́ wa pé direct connection tá a ní pẹ̀lú Ọlọ́run ẹ má jẹ́ ká gbé nǹkan kan sí láàrin. Èmi ò fẹ́ mọ irú ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tó wá lọ́lọ́run ò ní gba àdúrà rẹ̀ no ọ̀rìnrìn àjò tó lọ́run fi gbà á ní bó lọ́lọ́run ṣe gbà á ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀hún náà lọ́ fi wọlé síwájú Ọlọ́run. Ọlọ́run dákun mo mọ̀ pé mò ń ṣẹ̀ mo dẹ̀ mọ̀ pé mò ń ṣe tí ò dáa wọ́lá pé mo mọ̀ náà ipá mi ò tí ì kára mi tí ì ríra mi já níbi ẹ̀ṣẹ̀ yìí ní dákun gbàdúrà mi wàá gbàdúrà mi pẹ̀lú kó já mi kúrò níbi ẹ̀ṣẹ̀ yìí. Ó máa ń wú Ọlọ́run lórí kọjá kéèyàn tó wá máa fẹ̀ síwájú Ọlọ́run pé ṣèbẹ́ lómi náà ń ṣẹ̀ ìwọ kọ́kọ́ gbà pé lẹ́ṣẹ̀ nìwọ náà tó bá ti gbà wá túbá lọ́dọ̀ Ọlọ́run inú rẹ̀ wá dùn. Ó ní wa rahmati wasa'at kulla shay. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì pé sọ fún wọn pé gbogbo ẹ̀ṣẹ̀ tó máa ń ṣẹ̀ṣẹ̀ ìkẹ́ èmi Ọlọ́run ju ẹ̀ṣẹ̀ wọn lọ. So ká má jẹ́ kẹ́ṣẹ̀ wọn lé ẹ̀ṣẹ̀ yẹn lé wọn jìnnà tí wọn ò fi ní wá rárá ká máa bọ̀. La taqnatu min rahmatillah qul ya ibadi. Ó ní ìrẹ́ Ànábì sọ fún wọn ya ibadiya alladhina asrafu fi anfusihim ẹ̀yin tẹ́ ti ṣe ṣekúṣe lórí ilẹ̀ ẹ̀yin tẹ́ ti ṣe nǹkan tí ò ṣe gbọ́ síta ẹ̀yin tẹ́ ti wà bàjẹ́ tẹ́ ti dá wàhálà alẹ́ ẹ̀yin tẹ́ ti ṣe ṣìnà tẹ́ ti gbàyàwó yàwó tẹ́ bóbìn olóbìnrin sùn tẹ́ bẹ́gbọ́n àtìyàwó sùn Ọlọ́run ní ẹ ti kọjá àlà lórí ọ̀rọ̀ ara yín àmọ́ la taqnatu min rahmatillah ẹ má rò pé Ọlọ́run ò ní foríjì yín ẹ má wàá sá lọ yányán ẹlòmí believe pé òun ò lè change kóun fẹ́ kí wọ́n máa continue láti máa ṣe tí ò dá no èèyàn máa ń ready láti change ni Ọlọ́run ní gbà pé tó bá ti sọ pé o fẹ́ change èmi náà ti ready láti ṣàánú ẹ̀ ó ní la taqnatu min rahmatillah ẹ má já kàn mọ̀nà pé Ọlọ́run ò lè kẹ́yìn inna Allaha yaghfiru dhunuba jami'a Ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ni mo lè foríjì yín àfọyọ̀kan ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run ní mi ò tẹ́ ní wòwò lẹ́ẹ̀mejì kéèyàn ṣẹbọ pẹ̀lú mi kó wá gbẹ́bọ yẹn déwájú mi láì túbá láì sí púpọ̀ gbà pé mi lọ́lọ́run wa yaghfiru ma duna dhalik àmọ́ ẹ̀ṣẹ̀ tí ò bá tó ẹbọ tó ń tọ̀hún bá wá mo lè foríjì mo lè wó ṣe. So ìbí Ànábì gan message tó wá jẹ́ fún wa ní pé it is not too late for anyone. Ó wá sọ fún àwọn èèyàn pé ẹ fa àwọn èèyàn lẹ́kùnú ẹbọ ẹ já àwọn èèyàn sí ẹ là wọ́n lójú ẹ sọ̀rọ̀ Ọlọ́run sókè fáwọn èèyàn èyí ò ló dá wa lálẹ́ o làwọn kan wá rí pé no àwọn tá ti ń gba ràkúnmí lọ́wọ́ àwọn èèyàn tá la fẹ́ pa fún òòṣà tá ń gba màálù tá la fẹ́ pa fún òòṣà tá ń gba àgùntàn tá ń gba gbò tá ń gba díẹ̀ tó jẹ́ pé tá bá pa fún òòṣà tán àwọn alálọ́jẹ̀ yókù ńlé àwọn ò ní láti ṣiṣẹ́ ká tó jẹun àwọn ìyàwó wa ò ní láti ṣiṣẹ́ ká tó jẹun àwọn èèyàn kan ní mọ̀ lọ ṣiṣẹ́ wá fún wa ìwọ wá fẹ́ làwọn èèyàn lójú pé gbà náà kí wọ́n má gbérù nǹkan bẹ́ẹ̀ wá mọ́ ogun tán bá Ànábì jànù kò ṣe bàbá ẹnì kankan kò ṣe yá ẹnì kankan kò jí owó ẹnì kankan torí àwọn náà wọ́n sọ ọ́ ló kọ pé Al-Amin wọ́n tó bá ń jẹ́ Al-Amin lónìí kọ́lọ́n tó pè Ànábì ní Al-Amin làwọn ará Mẹ́kà ti ń pè ní Al-Amin kí Kùránì tó sọ kalẹ̀ làwọn ẹlẹ́bọ ló sọ ọ́ ló kọ Al-Amin. What is the meaning of Al-Amin? The trustworthy. And tó ṣe yí pé we don't doubt his truthfulness for a second. Tẹ́ ní rò pé yóò jàǹbá wa tòun tí wọ́n ń gbé tán bá jagun yẹn tí wọ́n ń bínú sí tí wọ́n ń ta lọ́fà tán láwọn ó pa ni àwọn nǹkan nínú wọn tún lọ́dọ̀ rẹ̀ ń kọ̀rọ̀ pé dákun mọ́ bá ń kó ìpamọ́ sọ gbogbo àwọn táàjọ ń bọ́ sọ̀tà hàn trust ara wa ìmọ̀ bọ́ ọjà ń ta gbangba àmọ́ mọ́ bá ń kó pamọ́ ẹ wo ìwà ẹ wo èèyàn àwọn èèyàn máa lò ọ́ láti ga níjọ́ tó rẹ̀ bá sì dé wọn ò ní pín oore yẹn fún ẹ nítorí báyìí kó kàn ẹ́ kò ní kàn ẹ́ torí pé wọn ò fẹ́ lose rẹ wọ́n mọ̀ pé tí wọ́n bá ga tán àwọn gan lè mọ̀ rí ọ̀wù mọ́ so àwọn ọ̀tá yẹn pọ̀ fún Ànábì bẹ́ẹ̀ kí l'Ànábì wá ṣe nítorí tí wọ́n lẹ̀ lóko kí ló ṣe só ṣe pè ní wọ́n tó bá fẹ́ jọ àná Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ ẹnu rẹ̀
alladhina hum 'anil lagwi mu'ridun, má máa sọ̀sọ̀kúsọ, má ṣépè fáwọn ọmọ kéwù rẹ̀, má ṣépè fáwọn ọmọ ṣẹ́ rẹ̀, má ṣépè fún ìyàwó rẹ̀, má ṣépè fáwọn ọmọ rẹ̀, torí wọ́n ṣe ń tó dùn ọ́. Ọlọ́run wá nínú àwọn tí ó wà àlùjánnà lẹ́ni tó bá lè kápá ẹnu rẹ̀ tí ó mọ̀ fi sọ̀sọ̀kúsọ. Ànábì erébìnrin olóbìnrin kò ní wọ́n ti lò ń lòkulò, kò ní sọ nǹkan tí ò dá nípa anybody. Ànábì sọ fún ọ pé tó bá fi lè ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn nípa èèyàn, gbogbo wọn tó ń sọ̀rọ̀ ẹ̀yìn, ẹ̀ṣẹ̀ rẹ̀ ju ẹni tí ń ṣe sìná lọ. Lọ́nà wo? Ẹ̀ṣẹ̀ méjì ló ní. Ó ní ẹ̀ṣẹ̀ pé ó pààyàn, ó tún wá ní ẹ̀ṣẹ̀ pé ó tún wá jẹ ní tútù. Kùránì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní sọ wù yín kẹ́ rí òkú ọmọ ìyá yín tútù kẹ́ sì jẹ. Ó gẹ́tẹ̀. So ọ̀rọ̀ ẹ̀yìn yẹn má sọ ọ́ mọ́. Ànábì ò sọ̀rọ̀ nǹkan lẹ́yìn. Kí l'Ànábì tún ṣe nígbà táwọn tó dé ajá sí Ànábì tí wọ́n lé kúrò ní Tọ́ìf? Àwọn màláíkà méjì tí wọ́n wà lára òkè tó wà ní Tọ́ìf. Tọ́ìf ìlú kan ni tó wà láàrin òkè méjì. Gbogbo ẹni tẹ́ bá lọ Mọ́kà, tẹ́ bá wọ́nà, tẹ́ bá fẹ́ lọ́nà Jẹ́dà mọ́ Nàkásà báyìí, ẹ rí Tọ́ìf, ọ̀nà tó gbà tó dé Tọ́ìf kò jìnnà sínú Mọ́kà rárá. Àwọn àpáta yẹn màláíkà tó ń mójútó àpáta ẹlẹ́ẹ̀kejì tí ìlú yẹn wà láàrin ẹ̀, wọ́n á bá Ànábì pé èmi ni mo wà ń di àpáta alákọ̀ọ́kọ́ yìí, abẹ́ ẹ̀yẹ́ mi ló wà, jẹ́ kí n yí ìlú wọn lórí. Ìkejì náà wá bá, jẹ́ kí n yí ìlú wọn lórí kí gbogbo wọn parí kí wọ́n má jẹ èèyàn mọ́. Ànábì ni ẹ má yí ìlú wọn lórí, torí pé message tí mo ń pass lẹ́nìí ó tuntun lára wọn náà fi kọ́. Tó bá yá ó lè ṣeé ṣe k'Ọlọ́run yọ ẹni tí ó padà máa pass irú message yìí káàkiri nínú àwọn àrọ́mọdọ́mọ wọn. Ọlọ́run dẹ̀ padà ṣe bẹ́ẹ̀. So tó bá ń bínú lónìí, mọ wo consequence ìbínú rẹ, tún wá wo positive part of it, the positive view of it, pé èmi mo rí báyìí lónìí o, ó lè change lọ́la. Nítorí kò lọ bàjẹ́ o mọ́ bàjẹ́, ó lè jẹ́ pé wọ́n náà lọ padà jẹ àǹfààní ẹ̀ lọ́la. Màláíkà wọn tún wá sọ fún pé àìlówó lọ́wọ́ ni ò jẹ́ ká pọ́n ọ lé, àìlówó lọ́wọ́ ni, tá bá rí pé olówó lọ́wọ́ ni wọn ò ní treat ẹ báwọn. Sọ́dí bókè yìí ṣe tó ìdí ń sọ́ di gold, tọ̀hún náà ní bókè kejì ṣe tó jẹ́ ń sọ́ di gold, kọ́ ọmọ náà lọ́ntì ẹ̀. Ó ní tí pé wọ́n tó mọ̀ fi wá. Gbogbo ẹni tó believe pé owó tó wọn ò ní ni ò jẹ́ ká pọ́n òun lé. Bọ́ lówó náà bọ́lọ́wọ́ bá yọ àpọ́nlé lára rẹ̀ yóò yọ tó ní lápọ́nlé. Kọ́rú náà lówó ó padà dọ́mọ yẹ̀yẹ́ ni. Fìràwọ̀ náà lọ́lá ó padà dọ́mọ yẹ̀yẹ́ ni. Ọlọ́run gan ni kó máa gbénú ara yẹn. Gbogbo àwọn tán lẹ́kọ̀ọ́ máa Ànábì lánàá wọ́n padà lọ́bẹ̀. Wọ́n bẹ̀ tọmọtọmọ, wọ́n bẹ̀ tayátayá tó padà wá dẹni tí gbogbo wọn ń sáré tẹ̀lé lẹ́yìn. So tán bá ní wọ́n bí Ànábì, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n bí oríire. Tán bá ní wọ́n bí Ànábì, ìtumọ̀ rẹ̀ ni wọ́n bí ìmọ̀nà. Tán bá ní wọ́n bí Ànábì, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n bí ìmọ́lẹ̀. Tán bá ní wọ́n bí Ànábì, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n bí freedom from the shackle of oppressions. Ọ̀rì àwọn tán oppress ayé, shackle wọn la wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàtà Ànábì dé Ọlọ́run yọ wá li yukhrijahum mina zulumati ila nur, kó lè bá yọ wá kó nú oppression yẹn láti wọn jèrè freedom tí ń jẹ́ life. So báwo la ṣe wá máa ń kí Ànábì? Jẹ́ kí n sọ kí nìkan fún ọ. Tó bá ń ṣàdúrà tí ò ti gbà, wọ́n náà wò dáadáa, bóyá ó kàn mú tẹ̀sùbá àbó ń gbé Kùránì ó kàn ń kà ní. Ẹnìkan ń ṣàdúrà kò gbà, ó wá lọ bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé Ànábì àdúrà tí ń ṣe yóò gbà, báwo lọ ṣe ń ṣe? Ó ṣàlàyé fún Ànábì. Ànábì ní rárá, tó bá dijọ́ mi tó bá fẹ́ ṣàdúrà, ó kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run láti ìsàlẹ̀ ọkàn. Kì í ṣe ọpẹ́ alhamdulillah alhamdulillah lásán, ó jẹ́ kó wà nínú ọkàn rẹ pé Ọlọ́run ṣoore fún ẹ, ó dẹ̀ ń dúpẹ́. Lẹ́yìn náà wá fi àsàlátù Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá fi ti ọpẹ́ yẹn lẹ́yìn. Lẹ́yìn náà wá bẹ̀ Ọlọ́run fún nǹkan tó fẹ́. Tó bá ti ń ṣe bẹ́ẹ̀, àdúrà rẹ̀ ó máa gbà. Tó bá tún fẹ́ kó gbà sí, bó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni ó ṣe parí ẹ̀. So Ànábì lẹ́ni nǹkan tọ́lọ́run máa ń fẹ́ gbóhùn ẹ̀, tó dẹ̀ máa fẹ́ gbóhùn ẹni tó bá ń ṣàsàlátù fún pé ìwà rẹ̀ ò dá tòótọ́, ẹsẹ̀ rẹ̀ ò tí mójúkó ń bẹ̀ ẹsẹ̀ rẹ̀ débi ká fún ọ ní tó ń fẹ́. Bọ̀tọ̀ rẹ̀ wa tó dákọ̀ ẹ̀ á wọlá rẹ̀ mọ́ ọlá, á dẹ̀ fún ẹ ní nǹkan tí òun fẹ́. Torí Ànábì sọ pé ẹni tó bá ṣàsàlátù ẹyọ kan fún rárá Ọlọ́run ni ó ṣe mẹ́wàá padà fún onítọ̀hún náà. So tó bá ní kó celebrate Mọ́lídì Ànábì, má jiyàn. Àwọn kan ní bídíà ló ń ṣe, ìpèsè Ànábì náà ṣe. Èsì tó yẹ kó fún wọn ni pé Ànábì ṣe Mọ́lídì sallallahu alaihi wasallam. Báwo la Ànábì ṣe wá ṣe Mọ́lídì? Every Monday ló máa ń gbàwẹ̀. Wọ́n á bí pé rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam, why do you always fast on Mondays? Kí ló tó máa ń gbàwẹ̀ every Monday? Ọwọ́ ni
torí pé wọ́n bí mi lọ́jọ́ Monday ni. Monday wà very very significant nínú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam. Ọjọ́ Monday ni wọ́n bí. Ọjọ́ Monday ló gba mẹ́sẹ̀jì pé tọ̀ ó ti dà nábì máa jíṣẹ́. Ọjọ́ Monday náà ló tún jáde láyé. Àwọn nǹkan mèremère wá ṣẹlẹ̀ níjọ́ Monday yẹn. Tá nábì wa máa mark birthday rẹ̀ pẹ̀lú àwẹ̀. Torí pé àwẹ̀ òun nìkan ni iṣẹ́ téèyàn máa ń ṣe tí ò ní kárí mi nú àfi téèyàn bá fẹ́ fi kárí mi hàn. Gbogbo ẹni tí máa ti ń gbààwẹ̀ iná ò ní jẹ. So Ànábì máa ń gbààwẹ̀. So the best way to celebrate Maulid Nabi is to be fasting on Mondays. So ká wá mú oṣù kan láti máa fi celebrate ẹ̀ bí Rabiul Awwal, Rabiul Thani, Rabiul Awwal ni àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ gan. Àwọn kan ní rárá o kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn kan ní ó dáa, àwọn kan ní ò dáa. Ìwọ má dààmú ara rẹ̀. Ó dáa kò dáa ẹni tí wọ́n fẹ́ ṣe fún ṣe kí ni ó dáa. Ànábì dáa. Wọ́n ní pé kò sí evidence pé wọ́n bí ní on the 12th of Rabiul Awwal. Àwọn kan ní 13th ni wọ́n bí, àwọn kan ní 14th ni wọ́n bí. Mọ́jọ́ dàrú mọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ ìyá mi tó ń gbọ́ mi. Kò sáà dàrú pé wọ́n Monday wọ́n bí Ànábì. Ẹ máa ṣe àwọn mólídì tiẹ̀ lọ́dún every Monday. Tó bá wọn fẹ́ gba ládá sí. Tó bá gbààwẹ̀ yẹn wá pe àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn family rẹ̀, bẹ́ẹ̀ àwọn ọmọ kéwù rẹ̀, àbáwọn associate rẹ̀ tẹ́jọ́ gbààwẹ̀. Ó gbààwẹ̀ kò gbààwẹ̀. Ẹ wá ṣínú lọ́dọ̀ mi láti fi celebrate Maulid Anna Muhammad sallallahu alayhi wa sallam. Wulida al-huda falkainatu diya'un wa famu zamani tabassumun wa thana'un. Bíbí Ànábì ó jẹ́ káyé gan dunnú lọ́tọ̀. Ayé náà ò gbádùn mọ́ torí ìdọ̀tí ti kún ayé. Àmọ́ gbà tán bí Ànábì fúnra ara ayé ó sì fẹ̀yìn síta báyìí pé wọ́n ti bí ẹni tí ó gbà mílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń tẹ̀mí báṣubàṣu. Ànábì wa Muhammad yìí náà ni wa shaqqa lahu min ismihi liyujillahu wa dhul arshi mahmudun wa hadha Muhammadu. Ọlọ́run gangan ló yọ ọkọ̀ fún Ànábì látara orúkọ rẹ̀. Ọlọ́run jẹ́ Mahmud, Ànábì jẹ́ Muhammad. Mítà méjì ní nínú sọ́rfù nínú Arabic morphology tí ń túmọ̀ pé ẹni à ń yìn. Gbogbo tí ń bẹ lára Ànábì ń tá máa fi yìn ni. So ìwọ náà lẹ́mẹ́ni tọ́lọ́run yìn kọ́ lè bá àdẹni tí yóò máa rí èyìn láyé tí ó sì máa rí èyìn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Muhammad yìí ó kọjá abẹ́ o. Ó kọjá òye ẹ̀dá. Ní tí ń bẹ láàrin Ànábì kò sí kò lè yí ẹni kankan. Gbogbo ẹ̀ ní pé ó kàn wù Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Wàá máa bẹ Ọlọ́run pé ìwọ bá tó ṣànábì bó ti ṣe nì dákun ṣe mí náà bí mo ti fẹ́. Eléyìí ni ó máa jẹ́ ìṣítí fún wa ráńpẹ́ nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Hadha wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.